Fújì music òyìnbó ọkọ̀ ti sún. Oríṣi. Fújì music òyìnbó ọkọ̀ ti sún. Oríṣi. Àrùkọ́ pẹ̀lú àlùkọ́lù àríkà sí iṣẹ́. Látàrí alálùmọ́lẹ̀ làwọn kan ti jáde wéré. Àwọn tí mọ nípa music especially Fuji tiwa. Wọ́n sọ pé lọ́rùn ló ń jó ọ̀hún lóní mọ́tò ló ń jó. Area boys ló ń jó pàwọn miscreant ló ń jó ìpàrọ̀ tó ń já sí o. Àwọn adúgbò fọlọ́ orí Fuji tó ń sọ ó ti di modern music. Àwọn alákọ̀wé ti wá. Wọ́n educated people ti ń bá a jó. Àláwọn lawyers wọ́n ti wá. Àwọn doctors wọ́n ti wá. Àwọn bankers ti ń gbére ilé. SAN Senior Advocate of Nigeria wọ́n ti láti wọ́n ti wá. One day time wọ́n á gbé àwọn wọ́n súwìtì wọ́n á gbé òkun. Bàbá ti jò wọ́n jò. Fújì music òyìnbó ọkọ̀ ti sún. Edison. Fújì music òyìnbó ọkọ̀ ti sún. Edison. Àrùkọ́ pẹ̀lú àlùkọ́lù àríkà sí iṣẹ́. Fújì tí wọ́n ó ti wá ọ̀ standard yóò. Fújì tí wọ́n ó ti wá ọ̀ standard. Ó ti wá unique o. Àdìlúgbẹ́ kò fi sọ̀rọ̀ nílé kalẹ̀ kò sọ̀rọ̀. Oya ẹ jẹ́ ká gbé lárugẹ. Ẹ jẹ́ ká gbé lárugẹ. Eré Fújì ò gbà yìí. Eré Fújì ò gẹ́gẹ́gẹ́. Àwa ò máa ní dọ́là ẹ̀. Iwájú là ò máa lọ. Iwájú là ò máa lọ. Ẹ̀dá ò máa fẹ́ ní bọ̀rọ̀. Ọjọ́ bórí ẹ̀ ni ó yọrí. Orí ẹni lálábàárò. Orí ẹni ló yọrí. Dámọ̀ wálé ààrẹ mọ́. Orí burúkú ẹni ṣe ètò ẹ̀. Ọjọ́ bọ̀ lọ́bọ̀ náà wíṣẹ́ ọlọ́run wá fi ṣe ẹ̀yìn àwa ẹni dáadáa. Ọjọ́ bọ̀ bọ̀ oṣù kàkọ́. Báwo bá lè ṣe ìmọ̀ àwọn ọ̀dẹ̀ máa mú jẹ ọ̀. Bọ́dá sì kò tọ́ máa tẹ̀sán ìyá. Pé ìdáhùn ọ̀dẹ̀ máa tọ́ mọ̀ pé wọ́n táwọn san sáàmù o. Kò lè sábà máa láwùn rà mí lọ. Ilé tọ́lọ́run kọ́lọ̀ làbí omi dájú kò ṣe é. Ilé tọ́lọ́run kọ́lọ̀ làbí omi dájú kò ṣe é. Ẹ bá lọ́ọ́ bí ọ̀tún ẹ̀ o, ẹ̀bọ́ lọ́ọ́ bí ẹ̀ o. Èmi ọ̀rọ̀ mi bá ṣe àjíbọ̀ o. Ó bọ́ lọ́hùn dá ìmú wọn fún ní ṣíṣì kò parí pa lónìí o. Bẹ́ẹ̀ sí láti gbẹ́ bábá. Bẹ́ẹ̀ sí láti ìjọba o. Wọ́n bọ́ lọ́hùn dá ìmú wọn fún ní ṣíṣì bàbá ìparí pa lónìí o. Ó Ọlọ́run ló ṣàánú mi gbàgbé. Ó Ọlọ́run ló ṣàánú mi. Ó Ọlọ́run ló ṣàánú mi gbàgbé. Olúwa ló ṣàánú mi. Kí ni mo ń kọ́? Kí là ń kọ́ gan? Kí là ń kọ́ gan? Òun sáà ti ló ṣàánú mi gbàgbé. Ó Ọlọ́run ló ṣàánú mi. Àìbáyé ara rẹ̀ pẹ́tẹ́ Mr. Bọ́sọ̀ Màmú Búdì gbà ó. Àìbáyé ara rẹ̀ pẹ́tẹ́ Mr. Bọ́sọ̀ Màmú Búdì gbà ó. Wo Sara ń bẹ́ ní ọ̀mí. Lábọ́ pọ́ìn èèmọ̀ ara náà ń bẹ́ ní ọ̀mí.
ṣírò ọ̀rẹ́ bá wá sí ó sọ ara ń bẹ́ ní ọwọ́ wa. arúgbó lẹ́rẹ̀kẹ́ àwọn alájọ wa arúgbó lẹ́yìn àwọn pàdé tiwa lélẹ̀ àwọn bàbá gbọ́n ní pàdé arúgbó lẹ́yìn. àdìsá àmọ́ ẹ̀rọ rẹ̀ gbọ́dọ̀ ní ìsọ́bọ̀sọ̀ wọn dáadáa. bọ̀dá wọn náà ti ń dàgbà. ẹja ńlá ó ṣe. ara ń bẹ́ ní ọwọ́ mi sọ bí mo jí dá ọba ṣe. ààrẹ tó àgbààgbà. ìlú ní ìlú nàìjíríà. èmi á tún bá àgbè máa ní ìbọ̀jú. ọ̀rọ̀ kan ó ti ní ẹ̀bá mi ìlànà tó. ó yá. ó ti pẹ́. ó bẹ̀. ó ti ẹ̀bá mi ìlànà tó. ó yá. ọmọ abúlé kọ́. ó ti ẹ̀bá ńlá tó. ẹja lọ́kọ̀. ó yá. lókè. ó ti ẹ̀bá ńlá tó. ó yá. ẹ ò tí ì rí èrò kankan ṣe bí Pasuma lè pé eléléré ibi òní gbàyàn ò Paso àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lọ́nà ní Paso ibi òní gbàyàn ò Paso ṣe bá làbí Pasuma lè pé eléléré ibi òní gbàyàn ò ọmọ yàrá náà bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá sáàtì ṣùgbọ́dé náà ló jẹ́ rí bẹ́ẹ̀ nípa ṣe ọ̀sẹ̀ àkàtà. wo àwọn tèmi wọ́n sábà ìnà sọ pé orí tí bá ń gọ́ mi náà ló ṣá wọ́n wí bẹ́ẹ̀ àwọn tó máa ń jọ́jọ́ ọ̀sẹ̀ mẹ́rin òòrùn àwọn tèmi sẹ́ mẹ́rin òòrùn ló máa ṣe. àwọn tára fi sẹ́yìn àwọn tí tẹ́ bá sẹ́yìn àwọn tí làkàtà náà sẹ́yìn bàbá ọba Pasuma ọmọ ya náà ìjọba àtọkọ fún mi làkàtà. Pasuma ẹnájì fọ́ ọ̀jọ̀ ẹnájì fọ́ ọ̀jọ̀ bá ṣe. ẹnájì fọ́ ọ̀jọ̀ bá ṣe. ìgbà sọ̀rọ̀ jùlọ ọmọ yàrá náà fi là ọ̀dọ́ta máa bí ojú máa ká Paso. máa bí ojú máa ká láyé máa bí ojú gbogbo ọlọ́gbẹ́ àjẹ́bà jẹ́ ti bá Paso. ọmọ fún ṣe ìwà àbọ̀dẹ̀ wà bọ́ ẹgbẹ́ láti ìwà àbọ̀dẹ̀ wà bọ́ ẹ̀wọ̀n tó ìwà àbọ̀dẹ̀ wà bọ́ ẹ̀wọ̀n tó ọ̀tá mi jẹ́ fún ìwà àbọ̀dẹ̀ wà bọ́ ẹ̀wọ̀n tó ìwà àbọ̀dẹ̀ wà bọ́ ẹ̀wọ̀n tó ẹgbẹ́ ṣe ìwà àbọ̀dẹ̀ wà bọ́ ẹ̀wọ̀n tó ìwà àbọ̀dẹ̀ wà bọ́ ẹ̀wọ̀n tó ìwà àbọ̀dẹ̀ wà bọ́ ẹ̀wọ̀n tó. ọlọ́pẹ́ ní ẹ̀ o wá sí àkọ́wá jẹ́ ẹ̀ o. Ìwà
tí mo alábàámbí ẹlẹ́kẹ̀ẹ́jì tọ̀lẹ̀ o. Ìgbà mo lè máa ń bọ̀ mo lè lè dá mo lè dá èmi àbákọ́ sí o èmi àdéhùn kan lẹ́yìn bá kan fi mú ọmọ àti ìgbà èmi náà rè é olùwà Pasuma náà rè é ọlọ́run o èmi náà rè é olùwà Pasuma náà rè é ọlọ́run o kọ́lá ń gbé sànúyàn. Èmi ìbára ẹgbẹ́ sí o, ọlọ́run tó sáré rẹ̀ ilé ayé mi gbogbo o. Ọlọ́run tó sáré rẹ̀. Bàṣírù ò má lára ọmọlẹ́ ẹ̀ẹ́dùn àdìsá má lára ọmọlẹ́ lójú agbo àdìsá má lára ọmọlẹ́ ẹ̀ẹ́dùn ni wọn ò ní wò ó pé bàdílà jẹ́ àrùn ifá ẹ̀ má lára ọmọlẹ́ lójú agbo tó fẹ́ kọrin ni àbẹ́wò ní kí microphone wà ó fẹ́ sọ̀rọ̀ níbi tàbí kọrin má lára ọmọlẹ́ lójú agbo. Ìjọ àwọn ọmọ kékeré ìjọ yẹn ò ṣètò tiwa Jíbọ́lá ìjọ tá ń jó yẹn kì í ṣètò tiwa ìjọ àwọn ọmọ kékeré ni àmọ́ torí mo náà náà jì kò lè máa so. má jẹ́ ká tanra wa jẹ àwọn ọmọ wa ló ní jó adẹjọ́ mọ̀ jó ni ó dẹ̀ ní strength tá a lè fi jó. Ìwọ náà ò lè jó lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mejì ló ń ṣe mò ń ṣe lẹ́ẹ̀mejì kí ni problem ẹ. òun tó rè ọwọ́ la tó jọ ń lò yìí yá tó jọ lu ẹsẹ̀ jọ jẹ́ ń yá èjìká rẹ lò èyí ni mo tó yá lò yìí yá tèmi náà lò kí wọ́n náà lò kò yí sí ọmọjọ́ àti ń bá bọ̀ àmọ́ yẹn àná níjó yẹn torí pa lóra wa dá ní ẹ farabalẹ̀ sọmọ pé kò sọmú tọ́ da ń gbòòrò ma mú ní fara ẹ balẹ̀ àwọn ọmọ tá à ń dán mu láti bíi 1992 ní polytechnic káàkiri àwọn ọmọ yẹn ló sì ń ṣiṣẹ́ lára tiwa ọmọ kankan ò lè ọmọ kankan tí ó jẹ́ pé ṣe mú lásìkò yìí kò lè ṣerú tá à ń ṣe yìí àwọn ọmọ àsìkò yìí ọmọ káwáǹkè tí ń gbọ́dọ̀ tọ́jú ojú sí àwọn tó ń fọmúlé kiri náà polytechnic káàkiri Nàìjíríà táwọn ẹ̀kẹ́ ò máa sọ pé ní sùúrù àwọn ẹ̀kẹ́ ò máa sọ pé bàbá àgbọ̀nyẹ àti Pasuma ọmọ ti gba ọmọ máa wà lẹ́nu àdẹ̀rọ̀ bùbù máa wò. àdìsá ọjọ́ máa lọ bọ́tà bọ́lẹ̀ sẹ́ẹ̀ bọ́lẹ̀ anigo kò tí yà ó kù 10 minutes after 10 minutes bọ́lẹ̀ ó ti sọ ju bí ṣe fẹ́ lọ alákòóbá ó máa kó báyìí bọ́lá ti jọ́ mọ́ mú bọ́lá ti pàdé ogun bóni láti máa ríra àdẹ̀jọ́ mọ́ mú kankan kí n tèmi àti ẹ débi bá rè lọ́sẹ̀ o ọ̀rọ̀ kó. Bàrẹ̀ ìfẹsẹ̀ o ilé ayé rẹ̀ tó o. Ọlọ́run kó sàánú ẹ̀ ayélésì Ọlọ́run kó sàánú ẹ̀ o. Kára ó le Ọlọ́run kó sàánú ẹ̀ o. Sẹ́mi o ọ̀nà rẹ̀ kò o ọ̀nà rẹ̀ kò kára lè o Ọlọ́run kó sàánú ẹ̀ o.